Ẹ̀yin èèyàn lé ilé ayé yìí le o. Ilé ayé ogun ni o. Ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu Gọ́vnà Ṣèyí Mákindé ó kan wá lóminú. Ó yà wá lẹ́nu nítorí pé a mọ̀ wípé oore ó tún ṣòro ṣe. Lóòótọ́ Yorùbá ní oore níwọ̀n. Yorùbá tó ní oore níwọ̀n, wọ́n máa mọ ìdí tán fi sọ bẹ́ẹ̀. Ìdí yẹn ló hàn gbangba 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 sí wa ní ìsìn. Gbogbo ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu Gọ́vnà Ṣèyí Mákindé ó kan wá lóminú. Ó bà wá nínú jẹ́, ó yà wá lẹ́nu wípé nǹkan tí ó ṣẹlẹ̀ ní Ìbàdàn, ìyẹn tó jẹ́ event tí àwọn Queen Naomi ṣe fún àwọn ọmọ, èyí tí ó jẹ́ children fun fair, tí àwọn ọmọ 35 tí wọ́n kú nínú ẹ̀. Ó dàbí ìgbà tó jẹ́ pé wọ́n fẹ́ fi ìyà jẹ aláìṣẹ̀ ni o, ẹ̀yin ará ilé. Ẹ mọ̀ wípé gbogbo èèyàn ló ti bẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn ló ti sọ̀rọ̀ wípé kí wọ́n jẹ́ kí àwọn olóore méjì yìí, Queen Naomi àti Alhaji Hamzat Oríyọmí, kan máa lọ sí ilé wọn. Wọ́n ní gọ́vnà ni wọ́n lè gba bail wọn, ṣùgbọ́n wọ́n á fi ojú balẹ̀ ẹjọ́ fún kíní yẹn náà. A mọ̀ pé wọ́n á lọ sílé ẹjọ́, ṣùgbọ́n ṣé èèyàn máa ń dá ẹjọ́ tí ò tọ́ fún ẹni tí ó ṣẹ̀ ni? Ẹ má mà ba ìlú Nàìjíríà yìí jẹ́. Ẹ̀yin èèyàn lé, ṣé ń gbọ́ mi? Ẹ má ba ìlú Nàìjíríà yìí jẹ́. Kí ni àwọn méjèèjì ṣe? Tán bá fojú balẹ̀ ẹjọ́, ṣé ẹni tí wọ́n fẹ́ lọ bá ní ilé ẹjọ́ tó jẹ́ George, ṣé a sọ wípé wọn ò ṣe investigation tó yẹ kán ṣe ni lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó kú? Wọn ì tí bẹ̀rẹ̀ event tí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀. Wọn ì tí bẹ̀rẹ̀ event rárá. Queen Naomi ò tí dé ibi tí wọ́n ti ṣe event yẹn, ìyẹn tó jẹ́ Bashorun High School. Wọn ì dé bẹ̀ tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó fi ṣẹlẹ̀. Ìgbà tí gbogbo nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀, ṣé àwọn ni àwọn parent, àwọn ni àwọn òbí tí wọ́n ń sọ ọmọ láti orí fẹ́ǹsì sí òdì kejì, ṣé àwọn ni àwọn òbí àwọn ọmọ yẹn ni? Àwọn òbí àwọn ọmọ yẹn gan tó yẹ kẹ́ lọ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Bí rẹ̀ pé ẹ lọ bẹ̀. Investigation tẹ́ ẹ ṣe kò kúnná. Mi ì rírú ìlú Nàìjíríà wa yìí rí, tó jẹ́ pé gbogbo nǹkan tá a máa ń ṣe lódìlódì là ń ṣe. Ẹ fẹ́ mú àwọn ẹni ẹlẹ́ni, ẹ mú wọn mọ́lẹ̀ sí agodi ń bẹ̀ yẹn. Ẹ ń fìyà jẹ wọ́n nítorí pọ́n ṣoore, wọ́n fẹ́ ran mẹ̀kúnnù lọ́wọ́. Ẹ wá ní wọ́n máa fojú balẹ̀ ẹjọ́ fún kíni? Ṣán pààyàn ni? Ṣé apààyàn ni wọ́n ni? Àbí àwọn tó kú àwọn náà pa wọ́n? Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run o. Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run. Lóòótọ́ a lè ní agbára lénìí, ṣùgbọ́n tí Ọlọ́run máa ní a lè ní lọ́la, a lè ní lọ́la náà ni. Nítorí wípé ẹ wà ní ipò gọ́vnà tẹ wà. Wọn ò ní kẹ́ fi máa ní ẹni ẹlẹ́ni lára nà. Wọn ò ní kẹ́ fi máa ba àwọn èèyàn nínú jẹ́. Ọlọ́run gbé yín sí ipò gọ́vnà yẹn láti fi tún ìlú ṣe ni. Ẹ̀yin sọ wípé ó lè ṣẹlẹ̀ l'Abuja, ó lè ṣẹlẹ̀ ní Anambra, ṣùgbọ́n ti Ọ̀yọ́ State ó yàtọ̀. Kí ló fi yàtọ̀? Nǹkan tó fi yàtọ̀ gangan òun ni mo fẹ́ mọ̀. Kí ló fi yàtọ̀? Ọlọ́run dá gbogbo wa láwòrán ara ẹ̀ ni. Kò ń ṣe ká máa fi ba àwọn èèyàn kan, ká máa fi bà wọ́n nínú jẹ́, àbí ká máa fi ìyà tí ò tọ́ ká máa fi jẹ ará ìlú.
Queen Naomi and Alhaji Oriyomi, they are innocent. Kí náà ṣe? Wọ́n ṣoore. Ẹni tó ṣoore, ẹ wá ń fìyà jẹ. Láti ọjọ́ yìí náà ti wà ní prison. Wọn ò ṣe Christmas nílé wọn. Wọn ò ṣe New Year nílé wọn. Ẹ sọ wọ́n di ẹlẹ́wọ̀n. Sí Agodi ń bẹ̀ yẹn ń fìyà tí ò tọ́, ẹ̀ ń fi jẹ wọ́n. Kí ló dé? Ọ̀rọ̀ yìí a mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀. Nítorí wípé wọ́n ní gbogbo àwọn nǹkan tí Alhaji Oriyomi ti ṣe nítorí wọ́n ń gbèjà àwọn èèyàn. Ìtorí ẹ̀ lẹ fi ń fi ìyà tí ò nídìí lẹ fi ń jẹ wọ́n. Okay. Ṣẹ́yìn lọ́lọ́run ni? Ṣọ́lọ́run ni yín ni? Ṣọ́lọ́run ni yín ni? Ẹ ń ṣọlọ́run. Ipò tẹ́ ẹ wà lẹ́nìí kì í ṣe permanent. Ìgbà tó tẹ́ bá máa fi lo ọdún mẹ́rin ẹ máa kúrò ńbẹ̀. Ṣé wá rè pé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run, ṣé rè pé tó bá di ọdún mẹ́rin tẹ́ lò tán yẹn, ẹ rè pé ẹ máa lè padà wá? Àìmọye àwọn gọ́vnà tán ti jẹ tán ti lọ. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín nǹkan tẹ́ ẹ bá ṣe ó máa wà ní inú ìwé ìtàn títí ayérayé ni. Ipe ìgbà gọ́vnà yìí o, nǹkan tó ṣe ní o, ṣe ló rán aláìṣẹ̀ lọ sẹ́wọ̀n. Ó máa wà nínú ìwé ìtàn. Àwọn èèyàn ò dẹ̀ ní gbàgbé láíláí. Àwọn èèyàn ò ní gbàgbé láíláí. Nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká máa ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká máa rò nínú ọkàn wa pé Ọlọ́run tó gbé wa sí ipò yìí, ó lè gbà lọ́wọ́ wa ní ìgbàkúgbà. Nígbà titi yín, ẹ jẹ́ kó ní ipa rere ní ayé àwọn ènìyàn. Ẹ jẹ́ kó ní ipa rere ní ayé àwọn ènìyàn. Ìgbésí ayé Queen Naomi, ìgbésí ayé tó dáa ni. Ìgbésí ayé Alhaji Oriyomi, ìgbésí ayé tó dáa ni. Kí ló dé tẹ́ fẹ́ máa fìyà jẹ wọ́n? Mo dẹ̀ mọ̀ pé George tó máa dá ẹjọ́ yẹn tẹ́ bá ní kán lọ fi ojú ba ilé ẹjọ́, Ọlọ́run á gba ọkàn George yẹn. Á sọ òótọ́ ọ̀rọ̀. Ọlọ́run á gba ọkàn George yẹn. Á sọ òótọ́ ọ̀rọ̀ wípé àwọn ẹni yìí wọ́n ń ṣe èèyàn burúkú, èèyàn dáadáa ni wọ́n dẹ̀ jẹ̀bi. Ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Ṣé bọ́lọ́run ló dá gbogbo àwọn olórí wa? Ọlọ́run ló dá yín, Ọlọ́run ló lọ́kàn yín. Ọlọ́run ló lọ́kàn yín. Ẹ̀yin kọ́ lẹ ní ọkàn ara yín. Ọlọ́run tó lọ́kàn yín, ó máa lu ọkàn yín sí ibi tó dáa. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní gọ́vnà Ṣèyí Mákindé ní kò sí nǹkan táwọn lè ṣe o. Alhaji Oriyomi àti Queen Naomi wọ́n máa fi ojú ba ilé ẹjọ́. Àwọn ò ní kán má gba bail wọn, tó bá fẹ́ gba bail wọn kán gba bail wọn. Ṣùgbọ́n wọ́n máa fi ojú ba ilé ẹjọ́. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. Kò jẹ́ bó ṣe jẹ́. Tí a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa mú wá fún yín. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. A dúpẹ́ ní ọwọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi fi àdúrà ran Queen Naomi lọ́wọ́ àti Alhaji Oriyomi. A dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run Elédùmarè á gbàkóso. Wọ́n á tú wọn sílẹ̀, wọ́n á máa lọ lé wọn láyọ̀ àtàlàáfíà. Ẹ̀yin èèyàn lé ẹ má wá kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.